ìròyìn wá fún yín láti gbogbo àgbáyé. Ẹ tẹ́tí sí kókó inú ìròyìn náà. Òní ni àyájọ́ àwọn ìyá káàkiri àgbáyé. Ìjọ olókùn mímọ́ ti dárúkọ ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn ìyá olóríire nínú ìjọ wa lónìí, ọjọ́ 15 oṣù kẹta ọdún 2026 ní àrà ọ̀tọ̀. Àyípadà ńlá ti dé bá ìjọ wa láti ọ̀dọ̀ àlùfáà tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé dé. Ìdìbò àti ìbúra fún àwọn ìgbìmọ̀ ìjọ. Ọ̀wọ́n gógó epo ti dá ìlà ìlú sílẹ̀. Táíwò Adépọ̀jù papòdà ní ọmọ ọdún 55 tó ń ṣọ́ ẹ̀kọ́ náà dágbére fáyé ní ọmọ ọdún 73. Ẹ tẹ́tí sí ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àrà ọ̀tọ̀ ní àjọyọ̀ ọjọ́ àwọn ìyá káàkiri àgbáyé lónìí. Ìjọ Áńgílíkà káàkiri àgbáyé rọ àwọn obìnrin rere láti tẹ̀síwájú nínú àṣàrò àti ìbáṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run, àwọn ẹbí wọn àti àwọn ènìyàn tí ó wà lágbègbè wọn. Àwọn obìnrin jẹ́ òkú ńlá nínú ẹbí. Tí ìpìlẹ̀ bá sì bàjẹ́, kí ni olódodo yóò ṣe? Ìjọ olókùn mímọ́ ti lálùpọ̀ ṣe ayẹyẹ ọjọ́ àwọn ìyá pẹ̀lú oríṣiríṣi ètò bíi eré orí ìtàgé, ewì fún àwọn ìyá, orin àdákọ àti fífi ẹ̀bùn àti àmì ẹ̀yẹ fún àwọn ìyá. Ìyá wa tí wọ́n jẹ́ alákòóso ẹgbẹ́ obìnrin rere nínú ìjọ wa, Màmá Elizabeth Ajayi, wọ́n gba àwọn obìnrin níyànjú láti jẹ́ oníwà rere àti ìrètí fún ìdílé wọn àti láti rú wọn sókè kí wọ́n máa nípa nínú bí a ti ń kọ́ ìjọba Ọlọ́run. Wọ́n ní kí àwọn obìnrin máa kọ́ àwọn ọmọ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run. Ìyá àti Elizabeth Ajayi jẹ́ àwọn ìyá tí a yàn sí nípa fífún wọn ní àmì ẹ̀yẹ fún iṣẹ́ rere wọn nínú ìjọ Ọlọ́run. Àlùfáà ìjọ olókùn mímọ́ ti lárúkọ àlùfáà àgbà James Ajayi ti mú ìtẹ̀síwájú àti àyípadà ọ̀tun bá agboolé ìgbàgbọ́ yìí nípa pípèsè ẹ̀rọ amúnáwá tí ó lo oòrùn tí a mọ̀ sí solar inverter láti máa fún ìjọ ní iná fún àwọn ìsìn wa, èyí tí yóò mú kí owó tí a ná lórí epo ní gbogbo ìgbà dínkù. Wọ́n sì tún mú àwọn àbá lóríṣiríṣi tí yóò mú kí ìjọ wa dùn ún wò wá. Àdúrà wa ni wípé kí Ọlọ́run túbọ̀ máa bùkún àwọn àti ìdílé wọn. Ìjọ yìí ti yan àwọn ìgbìmọ̀ ìjọ tuntun ní oṣù tí ó kọjá tí àwọn ọ̀dọ́ náà sì tún wà láàárín wọn. A rọ àwọn ìgbìmọ̀ ìjọ wọ̀nyí láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àlùfáà fún ìlọsíwájú ìjọ wa. Ní gẹ́rẹ́ tí a wọ inú oṣù kẹta ọdún yìí ni epo bẹtiró gbẹnu sókè tí ó sì wọ́n. Ní ọ̀sẹ̀ yìí owó epo ti kọjá 1000 fún lítà kan. Àwọn mẹ̀kúnnù ké sí ìjọba láti wá nǹkan ṣe sí ọ̀wọ́n gógó epo kí ó tó bọ́ sórí. Táíwò Adépọ̀jù, gbajúgbajà olórin ẹ̀mí, dágbére fún ayé ní ọjọ́ 1 oṣù kẹta ọdún yìí. A bá àwọn ọ̀rẹ́ àti ẹbí rẹ̀ kẹ́dùn kí Ọlọ́run tẹ̀ sí afẹ́fẹ́ rere. Tó ń ṣọ́ ẹ̀tàn, gbajúmọ̀ olórin ẹ̀mí tí ó kọ Darling Jesus náà fi ayé sílẹ̀ ní ọjọ́ 13 oṣù kẹta ọdún 2026. Kí Ọlọ́run kí ó ra ẹ̀mí tirẹ̀ náà. Ní oṣù kẹta ọdún 2026, ìjọ Anglican ti ní àjọṣepọ̀ pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà láti mú eré ìdárayá lọ́kùnkúndùn gẹ́gẹ́ bí ohun èlò ìdàgbàsókè ẹ̀kọ́ àti ìlọsíwájú àwọn ọ̀dọ́. Gbígba ife ẹ̀yẹ WGO ti ọdún 2026 náà wáyé lánàá, èyí tí dáúsìtì ti Ìbàdàn gbégbá orókè ní àná. Àwọn ìmọ̀ràn ààbò fún ojoojúmọ́. Ẹ jẹ́ ká kíyèsára, ẹ rìn pẹ̀lú ìpinnu kí ẹ sì yẹra fún ohun tí ó lè mú yín gbàgbéra bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ìta gbangba. Ẹ máa ti ilẹ̀kùn ilé àti ọkọ̀ yín ní gbogbo ìgbà. Lákòótán, ẹ kíyèsí agbègbè yín àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún ìpè pàjáwìrì. Ẹ máa ṣe àkíyèsí ààbò yín nítorí wípé ẹ̀mí ò láàrọ̀, ẹ̀mí wa sì ṣe iyebíye níwájú Ọlọ́run. Kí a tó máa lọ, ǹjẹ́ èyí mọ̀ wípé kí a san assessment wa, èyí ni ó fi hàn wípé a jẹ́ ọmọ ìjọ olókùn mímọ́ ní tòótọ́. A gbàdúrà wípé Olúwa yóò máa bùkún àpò wa. A ò ní rí jù báyìí lọ lórí ìròyìn wa fún ti àyájọ́ àwọn ìyá ní ọjọ́ òní. A ó máa fi ire àti ayọ̀ pàdé ní ọdún tó ń bọ̀. Àrùn ìdíná.